أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم آمين. Ìkẹ́ Ọlọ́run àti ọlá rẹ̀ kó mọ́ bá aṣáájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Àlékún kí àti ìgẹ̀ kó mọ́ bá àwọn ará ilé Ànábì. Kó mọ́ bá àwọn sàhábà Ànábì wa Muhammad. Àwọn yóò tún máa dóde wá. Ẹ̀yìn alásàrì la pé. Kó mọ́ bá àwọn tí wọ́n ń jẹ́ ìyàwó Ànábì, kó mọ́ bá àwọn ọmọ ẹ̀ àti àwọn àrọ́mọdọ́mọ ẹ̀. Kó mọ́ bá àwọn tí wọ́n ran Ànábì lọ́wọ́ títí dijọ́ ẹ̀san. Kíkẹ́ yìí mọ́ wá lọ bẹ́ẹ̀ kó mọ́ bá àwọn àtàbíùn, àwọn tí wọ́n tẹ̀lé wọn nígbà táwọn lọ tán. Kódà kó mọ́ wá dúró kíkẹ́ náà wọn bá tábìrín àwọn tó gbaṣẹ́ fáwọn yẹn náà. Kíkẹ́ náà bá wá ń lọ àbá méjì ní níbo ni yóò dé sí Ìlọrin. Bẹ́ẹ̀ni tí máa wí lérí ètò nu kíkẹ́ ọmọ bọ̀ wá kó wá dé sí Ìlọrin. Wọ́n bá dé sí Ìlọrin bó ni kọ́kọ́ dé kó délé àwọn àbá wa Sheikh Alimi. Ẹ ṣe ṣéèmù nílẹ̀ ẹ tún ṣe ẹ tún ṣe wallahu ya'simuka minan nasi la takhafu daraka wala takhsha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá kò sí tàbí ṣùgbọ́n ńbẹ̀ àti débi tí a promise pé à ń bọ̀ wá. Ó dàbí pé lónìí ni mo announce wípé a mú ojú wa dé ibi. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ní tí ń ṣẹlẹ̀ nílùú mi gan tí èsè Ìlọrin èmi máa fẹ́ débẹ̀ tó bá ti ní òun ṣe pẹ̀lú ìtún nǹkan ṣe. Àjọ agbé nílùú wa níyàyín nílọrin so a kí bàbá ọba àlú Ìlọrin dáadáa. Gbogbo orú iṣẹ́ yìí ń bọ̀ wá gbogbo orú iṣẹ́ yìí ní tí bàbá fẹ́ kí a máa ṣe nìyẹn pa wá tá a bá jọ mọ aláàlí ilẹ̀ yìí lédi kí nǹkan má bàjẹ́ ńbẹ̀ ló wà. Àdúgbò tí a wà yìí òun náà ni wọ́n ń pè ní Dada àbí Ayégbàmí ní Dada area ẹ̀ níbẹ̀ ni a wà. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá kí ló gbé wa débí gbogbo àná láti wo eré social media káàkiri pé ìkan nínú àwọn ọmọ ìyá wa tó jẹ́ ọmọ bíbí wa nílẹ̀ yìí bẹ́ẹ̀ tí ní ọmọ tí a ní kọ́tán ọmọ tí a ní torí pé a ti wà lọ́dọ̀ àwọn ìyá wa tí wọ́n bí gbogbo wa tí wọ́n jẹ́ àwọn òbí fún olúwa rẹ̀ ta là ń sọ̀rọ̀ rẹ̀ gan ẹni pé a ti wo oríṣiríṣi gẹ́ bẹ́lẹ̀ yìí bá dé a ní ẹni kọ́dà ẹlòmíì pé ní olójú mùsù débi pé èwo lójú mùsù Ọlọ́run sọ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ó ní sabbih isma rabbikal a'la alladhi khalaqa fasawwa walladhi qaddara fahada ẹjọ́ ẹ̀yin ò gbọ́ Kùránì rí. Sabbih isma rabbikal a'la Olúwa ní wa Ànábì Muhammad máa glorify orúkọ Ọlọ́run máa fọ Ọlọ́run máa gbé tóbi alladhi khalaqa ọba tí ń dá ẹ̀dá tó bá dá ẹ̀dá náà fasawwa yóò wá dá bó ti yẹ kó dá. A máa rí nínú àwa ọmọ aláwọ̀ dúdú a sì máa rẹ́ni tó dé èbó tó yàtọ̀ sáfin o kì í sáfin o èbó a máa rí nínú wa bí tá a bá tún wá rí sàṣà tá a wá lọ́dọ̀ àwọn èbó a rí àwọn tí wọ́n jẹ́ òyìnbó tí wọ́n sì ní àwọ̀ dúdú. Tó bá wọ Ọlọ́run gbà mí kò ní lo àwọ̀ yóò lo ẹ̀yà ara èékánná ẹlòmíì ó lè jẹ́ aláwọ̀ dúdú tó sì jẹ́ èyìnbó. Ẹ̀yin tẹ́ bá ní wọ́n dákẹ́ yìí gẹ́ tí ń dìsọ́ọ̀bù mi ẹni tó wà lérí irun tí ń pariwo àtẹni tó sọ pé dákẹ́ eré irun la wà yín kankan ní gbogbo wa bá ẹ dákun ẹja gbádùn tá à ń ṣe. Jàmá mùsùlùmí a lè rí tọ́jẹ́ pé Ọlọ́run ò tẹ̀ ní lo àwọ̀ ó lè lo ẹ̀yà ara èékánná ẹlòmíì láláwọ̀ dúdú yóò sì máa jẹ́ ti òyìnbó. A ti rí ẹni tó jẹ́ pé aláwọ̀ dúdú yóò sì ní orun òyìnbó. A ti rí ẹni tó jẹ́ pé aláwọ̀ dúdú yóò sì ní imú òyìnbó tí ọ̀gá gogoro tọ̀ èyàn ṣe wá lẹ́yìn ijú èyìnbó tí ọ̀wá di wàhálà tó ń tẹ́mi rí sí inú ètò mẹ́nìkan ní imú òyìnbó láláwọ̀ dúdú tí ò di wàhálà tó mẹ́nìkan ní èékánná òyìnbó láláwọ̀ dúdú tí ò di wàhálà aláwọ̀ dúdú ó láwọ̀ òyìnbó kò di wàhálà ẹ̀yìn ijú òyìnbó ṣe wá lè di wàhálà. Àwa rí wípé àwọn interview tí a ti gbọ́ níbi tá a ti gbọ́ káàkiri tá a ní dákọ̀bì kankan a ti gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ látẹnu ẹni tí tó lọ́rọ̀ gan tó jẹ́ ìkan lára àwọn ọmọ ìyá wa ní ilẹ̀ yìí. Ṣùgbọ́n nísìn a ti wà nínú ilé wọn ibi tá a fà rí ibi dé sí wà yìí nínú ilé wọn ni mo ti lé mi ò ní bá yín sọ̀rọ̀ tẹ́ mọ̀ fi hàlákàyàn àwọn ò sì ní gbáyàn a sì ní yẹ̀yàn jẹ nínú ilé àwọn alájà wa Riskiyat níbẹ̀ ni a wà yìí tí ó àdírẹ́sì ara rẹ̀ gẹ́gẹ́ bí Risikatu Abdulaziz ní Ayégbàmí ní Dada area. Ẹ jẹ́ ká sálámà sí àwọn màmá wa
adúró ọlọ́run ní ká bá àwọn bàbá ńlẹ̀ ṣùgbọ́n bàbá wa ní àwọn náà yanjú ọ̀rọ̀ nbìkan ẹ wo báwọn wọ́n lè yanjú nǹkan kan nbìkan àwa náà wá yanjú nǹkan kan nílé ní àyè wọ́n ní ká bá màmá sọ̀rọ̀ màmá wa fi pẹ̀lú mi àyè salamu aleykum warahmatulahi wabarakatuh. ẹ jókòó yín màmá wa ẹ bá ń gbé ẹ fi yín lẹ̀ ẹ má tún yanjú eléyìí o bí láìfù tí màá rí náà nù ẹ dákun ìyá wa ní ilé yín la wà yìí agbé alátọ̀dọ̀ wa lọ́hùn lọ́hùn agbé alátọ̀dọ̀ wa lọ́hùn láti wá sálámà pé síbẹ̀ náà ni nínú ìlú wa nílọrin ẹ bá dá kọ yín. mi ni yarí sí Abdulaziz. bó ṣe dáa lẹ́nu àti pé ọlọ́run bá pẹ̀lú yín ẹ̀yin lẹ bímọ yìí dédé tí àwa rí bẹ̀ ni pé ojú tí yín ò rí bá nǹkan. èmi náà mọ ọ̀nà ìgbà tó lọ́n gbà bọ̀ mí ní gbogbo àwọn ikú tí mo ṣe bí onìkan lójú òwe. ẹgbà pọ́lọ̀ ló bùn yín ẹ gbà pé kì í ṣe ègún kì í ṣe pé kì í sọ̀ràn ẹgbà pé bọ́ ọlọ́run ni ẹ sì bọ́lọ̀ tó bí yín àyè. màmá wa bó ti ṣe rí náà nìyẹn ọlọ́run ò sọ fún wa wípé ẹ̀yin dúdú bí ṣe ṣe yín nì ẹ̀yin funfun bí ṣe ṣe yín nì so a ti sọ̀rọ̀ níbẹ̀rẹ̀ so ó tẹ́ yín lọ́rùn bẹ́ẹ̀ ó tẹ́ yín lọ́rùn bẹ́ẹ̀ ṣé ẹ̀ka kún kankan tí ó ní òun ṣe pẹ̀lú pé mo sá àgbà kádàrá bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ìgbà tí mo ṣẹ̀ṣẹ̀ bí. mo ní ẹ dákun. bí àwọn èèyàn máa ń rí bí ṣe wọ́n ṣe ń rí ẹ̀rù ń bà mí. pẹ̀lú ohun tí wọ́n máa ń wí pé ìlú ìbò ni ó ti gba gíláàsì. ọlọ́dún ni ó ti gba gíláàsì ṣé bàbá ẹ̀ sá lówó ṣé ẹ̀ sá ń ṣiṣẹ́ gidi so ó máa ń jẹ́ bànújẹ́ ọkàn mi tí mo máa ń dìde ìṣẹ̀kan. ṣùgbọ́n lẹ́nìí pẹ̀lú ṣíṣẹ́ tí mo ti wá rí ẹ ń dí wa lọ́wọ́ ń bẹ̀ wọ́n o ẹ lè gbé lọ sí jìnnàjìnnà ìyá wa aláwa ọkè kí ló dé táyì náà ń wá gíláàsì ká kékeré kó wọ́n báyà yóò gba gíláàsì kí ló ṣe. má bá rí tí mo kàn sẹ́yìn àwọn èèyàn ní wàá sọ fún mi pé ojú ọmọ yìí ìlú òyìnbó ni ó ti lọ gba gíláàsì àyà mi ò kàn já London ni ó ti lọ gba gíláàsì àyà mi ò kàn já ó sàn jẹ́ ìrẹ̀wẹ̀sì ọkàn fún mi ṣùgbọ́n nígbà tó yá ta lọ sí general tí pẹ̀lú ojú ẹ̀ àwọn dókítà ní láti sọ pé kíyàwó àwọn ó bírú ojú ìgbogbo. Allahu Akbar. pé ohun àwọn àtìgbà yẹn ní àwọn kan ti wáyé pé àwọn fẹ́ gbà bàbá ẹ̀ wá ní mélòó ni mo tò kalẹ̀ tẹ́lẹ̀ kan ó gbà ní ọwọ́ ọ̀hún so ìgbà yẹn dẹ̀ ní ojú ìkan dúdú àkọ́kọ́ pọ̀ sí ẹ̀ẹ́dẹ́jì ni wípé títí nígbà tó di kó bẹ̀rẹ̀ sí wọ́n máa ń pè wá sí pé ojú ìbáwo ni ó ṣe rí ní mo ṣe bí mi àwọn máa tí ọba sí lọ́wọ́ wa kásá fún àwọn káfọ́ àwọn ti gbà pé àwọn máa tọ́jú ẹ̀ kò sí ẹ̀kọ́ sójú ọmọ mi tó bí mo ṣe bí wọ́n ṣe gbogbo tó yẹ kí wọ́n ṣe fún wọn ní kó kílíà orí náà àwọn skul yẹn náà alóore ló ti jáde primary school àwọn ènìyàn náà rí pé ojú ìkílíà wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé e táwọn tó bá wá ṣe pépà ní kílíà ojú òkèlè níbi tẹ́ẹ̀mì ti bàrẹ̀ díẹ̀ yẹn wọ́n á gbé wọ́n á fún lówó wọ́n á fún lẹ́bùn wọn ní òjìbó láàrin Yorùbá báwo ló ṣe jẹ́ báwo ló ṣe ṣe so títí ẹ̀mí mi fún wa balẹ̀ díẹ̀ ìgbà tó yàtọ̀ náà dàgbà tó fi pé ń bímọ òun náà ń bírú ojú yìí. Allahu Akbar. ẹ wàá mọ tó ṣẹlẹ̀ sẹ́rí bí àwọn ọmọ tó bí wọn ṣe bóbìnrin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwa náà wàá fẹ́ rojú un lọ fún àwọn ọmọ wa kó lè máa bí fún wa kó lè máa bí fún wa ojú sẹ́rí ojú táwọn èèyàn ń fojú kíní wo àwọn èèyàn ti kó jẹ gan káàkiri sẹ́rí wá rí nǹkan tó jẹ́ káwa bá ṣe wáyé òun ni wípé ìṣẹ̀lẹ̀ ayé ọ̀tọ̀ Islam ọ̀tọ̀ ṣùgbọ́n nínú ayé náà ni gbogbo ó ti máa ṣẹlẹ̀ tí àbáwá bá ti wáyé nǹkan míì lè tẹ́wọ́ gbà tí ó ju agbára tẹ̀yìn gan lọ tí ó dẹ̀ ní pé yín kódà ó lè pé yẹn láyé tí ò ní pé yẹn lákìámọ̀ ẹ̀bùn Ọlọ́run ni mo ti sọ níbẹ̀rẹ̀ fún yín o àti mú èbó àtọjú èbó àti kánná èbó àti inú èbó èyí tọ́lọ́run fún un sẹ́ẹ̀rí ojú yìí àwọn èèyàn wò wá èèyàn tí ń wò wá bẹ́ẹ̀ mo mọ̀ pé yóò ti kúrò ní báyìí ló mọ̀ sẹ́ẹ̀rí ojú yẹn àwọn míì nínú ọmọ Nàìjíríà wọ́n máa ń gbéra wọn lọ sí ìlú èbó pé kán bá wọn ṣe irú ẹ̀ tán fọ́ lójú darí wọn ní rí ṣe ó wá jòkó jẹ́jẹ́jẹ́ Ọlọ́run ara gbé fún yín nítorí wàá kú mẹ́rin ìpínlẹ̀ ọba yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nítorí wàá jẹ́ kẹ́ ẹ mọ̀ ẹ wà àtìgbà tọ́rọ̀ ẹ ti dórí orí net ẹ ti máa gbàlejò àwọn èèyàn kọ̀ọ̀kan ẹ ti máa gbàlejò àwọn èèyàn kọ̀ọ̀kan so àdá tí yín dúró àwọn kájẹ́ mọ̀ pé orí Ọlọ́run ni o kìí ṣàbúrú ó rí náà dáadáa bí tiwa náà ti rí náà kò ṣe bàlùbàlù àbí máa ń ṣe dé ó rí náà dáadáa àwọn èèyàn fẹ́ rí scarf fúnra rẹ̀ àwọn èèyàn fẹ́ rí
ẹ̀dùn ọ̀dọ̀ jẹ̀mọ́ sàlámù alaykum warahmatullahi wabarakatuh gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá kẹ́ni bá a mọ̀ ipe ńbẹ̀ náà ni a wà á pè ájì àwa Riskat yóò jáde sí gbogbo èèyàn ńbẹ̀ wọn bismillah. Salamu alaikum. ẹ jáwé yóò rojú yín o sẹ́yìn kójú yìí náà ló gbé wa wá bí. ájì àwa Riskat. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Orí social media láti rí níbi tá a ti kọ́kọ́ rí mo lọ sọ fáwọn èèyàn bẹ̀ pé kán bá mi wá àdírẹ́sì ẹ̀ mi ò tẹ̀ tí mo pé lọ́rin títí tó wá padà wá jẹ jáde pé lọ́rin mọ́ ni kò ní ìdíkẹ́ nìkan kan bá mi wá nǹkan kan mọ́ kí n wá débẹ̀ fúnra mi ẹ dákun ṣé ó kọ́ tá à ń gbọ́ òun ẹ dákun ṣé ó kọ́ tá à ń gbọ́ tí wọ́n fi ń pè yín náà nítorí agbọ́ sẹ́yìn náà la rí social media ojú ìjọra wọn bọ̀tì ẹ dákọ̀ wá fún lẹ́yìn túmọ̀ ẹ̀. Onígbẹ́gbẹ́ náà ni ìpínlẹ̀ ní Riskat Abdulaziz tí mo bí àwọn ọmọ tán ní ojú blue. Ẹ bí àwọn tó lójú blue kọ ẹ lẹ́yìn náà lójú blue. Àkọ́kọ́ ni mo fẹ́ bí yín bọ́lá ń ṣe ṣẹ̀dá yìí ájà Riskat ṣe é láìkì abẹ́ hẹ́tì ẹ̀. Mo láìkì. nígbà kan kọ́ Ẹ dákun èmo ń bọ̀ wá ẹ láìkì ẹ̀ nísìnyí tẹ́lẹ̀ nǹkan sẹ́wọ̀n pé láti bàtà ti débi nìṣẹ́ mi ò rẹ́ lómi tó nílùú ojú wọn ṣé wọn máa fi bú yín ni. Tẹ́lẹ̀ wọ́n fi bú mi rí o. Ọ̀pọ̀ èèyàn máa sọ pé olójú àjẹ́ olójú mùsù bákan ìmọ̀ táwọn ọmọ mi bá lọlé kí wọ́n bá lọ lẹ́sìn wọn máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ pé ẹ̀rọ ojú ilé bó ṣe rí ọmọ mi kò rí àwọn ọmọ mi mọ́ sá ọmọ mi inú pàdé tèmi náà yóò hàn ó máa ń jẹ́ kójú tèmi náà rí bákan pé kódà kójú tèmi náà lọ jẹ́ black and white. Ẹ má parọ́ o ṣé wọ́n ti hot yín tẹ̀ ti sunkún rí lórí ojú yìí ẹ má parọ́ o. Ẹ̀dùn náà ń bọ̀ wá ń bọ̀ àkàtúntò gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá ń bẹ̀ yẹn asalatu ala nabi karim. èèyàn máa gbogbo sẹ́tọ́lọ́n bá ṣe a máa appreciate ẹ̀ ni ẹ rí i pé mo ti fi account number kan síbẹ̀ tí alájà Riskat ni kí n tó kú omi kó kàn máa dún gbọ̀n kówó máa wọlé ni ẹ lè ra account number fún àríbidé sí mẹ́ẹ̀ torí wípé gbogbo ń tàn bá ń ṣe à ń ṣe torí tọ́lọ́run nídàájí yìí mo tẹ fẹ́ sọ pé lóru ni ẹrú ọlọ́run kan bá mi sọ̀rọ̀ lára àwọn tó máa ń wo program wa wọ́n ní àwọn ń gbọ́ sẹ́ni gbogbo tẹ́ bá ń ṣe ń bẹ̀ ń wọnú bíi ẹ dákúnjẹ mọ́ ẹni yẹn wọ́n ní àwọn gbọ́ àwọn wo kíní sí yẹn lórí social media wọ́n làwọn wá gbọ́ pé nínú àwọn tí wọ́n interview wọ́n ní wọ́n sọ pé àwọn ọmọ yẹn wọ́n ní di school àbí whatever ẹni yẹn sọ fún mi báyìí ó sọ fún mi categorically pé òun fẹ́ sponsor àwọn ọmọ ó jẹ́ ní tèmi gan òrírí but kò sí ní Nàìjíríà ó jẹ́ ní tí èmi gan òrírí but ẹni yẹn ò sí Nàìjíríà màá ní tọ́ mi ò nílò láti fẹ́ mọ̀ àbí kí n débí ó tọ̀ òun náà mọ̀ wá báyìí so èyí ń ní à ń fi sọ fún ẹ̀yin ọmọ ẹ̀yin ẹ fẹ́ yín lẹ̀ náà ẹ jẹ́ bá yín máa yanjú ẹ̀ náà ẹ ti di star ájà Riskat ẹ ti di star ẹ dákun jàmá yín tó jẹ́ kí n sọ ilé yẹn ni wípé gbogbo wa tẹ́ dérí èmi yìí náà èmi náà sáà ti sẹ́ǹdì kiri kan kékeré lẹ́ẹ̀kan gbogbo wa ní gbogbo tó bá ti rí báyìí sí Ọlọ́run ẹ jẹ́ kí a appreciate ẹ̀ ó ti dé náà nù ní àánú Ọlọ́run ní kò lára gbogbo wa ájà Riskat wọ́n ti hot yín rí àbí bẹ́ẹ̀ kọ́ tó wọ́n ti hot yín rí jẹ́ pé ẹ ti sunkún rí pé irú ojú yìí ọba sì mọ́ dàmí bẹ́ẹ̀ ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí ok ìṣẹ̀lẹ̀ yẹn kò sí tó jẹ́ kí n béèrè ṣe rí gbogbo ntọ́nà ń bá ṣe ní ìgbésí ayé àwọn ẹ̀dá pátá oore ni o àwọn tí wọ́n wá fi ń ṣe ẹ̀yẹ́ ńjọ́ náà àbẹ́ni tó bú yín ipe olójú mùsù olójú àjẹ́ sáwọn tiẹ̀ máa jẹ́ ni sẹ́yìn ra jẹ́rí ẹ̀yin ò mọ̀ so ẹ di pé àràbù ni gbogbo àwọn eléyìí so lónìí wọ́n dẹni tí wọ́n máa wò wípé ẹ rí nǹkan rí sínú ẹ̀tẹ̀ wá wò sẹ́ni pé gbogbo èèyàn ti pé nìsín báyìí inshallah bi kudratihi àwa gbọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ní ibi àwọn interview yẹn wípé àwọn bóyá ọ̀rọ̀ àìyedè kan ó sì wà láàrin ẹ̀yin àti ọkọ yín àwọn èèyàn ti gbọ́ gbogbo èèyàn ti gbọ́ bẹ́ẹ̀ àkọ́kọ́ tẹ́mi kọ́kọ́ wá síbẹ̀ ni wípé èmi ò parí ẹ̀ o èmi ò parí eléyìí o kọ́ lọ́wọ́ bá a lọ́wọ́ sí bó láwa ṣe tí ó ti yé nìsín àti gbogbo ìdílé táwọn èèyàn bá dìde lórí bẹ́ẹ̀
píparí òun lèmi fẹ́ wá fún pé torí ẹ mention kìnnì kan bẹ̀ pé mo sì fẹ́ràn rẹ̀ ibi tí ìfẹ́ bá wà àwọn ìfẹ́ kó sọnù àmọ́ fẹ́ kó wà mí tọ́lọ́run tó sí náà ni kọ́lọ́run ó ṣàánú tó bá jẹ́ pé dáadáa ní ọjà sí so kó sì dá àwọn ọmọ yín sí kó bá yín wò wọ́n nísìnyí báyìí jẹ́ mọ́ mùsùlùmí. So bákan náà ẹ rí i pé alájà wa Rizka tí àjọ ń wò yìí ẹ rò pé òun náà la mọ̀ rí ní ijó ní wọ́n ti dírẹ́sì fún ni ó ti di queen wọ́n ń dírẹ́sì fún lọ́wọ́ náà ni àwa náà bá kódà àwọn kan kò mbẹ òun náà ni àwa náà dé ẹnu mọ́ tiwa yìí dé fi sabilillahi òun ní jẹ́ wábí láti fi jẹun kò sí nǹkan kan tá a torí ẹ̀ wábí kí n kò lè da kó sì lè máa da ni ọ̀rọ̀ nílùú wa tó sì kà wá ni tó bá rí bẹ́ẹ̀ jàmá mùsùlùmí ìwọ tó bá wù ọ́ wípé o fẹ́ ṣe help fún alájà wa Rizka àkáǹtì ẹ̀ ní mẹ́mẹ́ o sáré jẹ́ kéèyàn ó pè wọlé èèyàn tí ń wò wá báyìí ó ti lé lọ́gọ́rùn-ún 3 tí ń wò wá báyìí lé afẹ́fẹ́ ó ti lé ní 300 bá a mú nọ́mbà tó fi pè wá àwọn yẹ kẹ́ ẹ lè pè àfáà ríbi dé sí ẹ pé 0702 17 kẹ́ ẹ bá alájà sọ̀rọ̀ àmọ́ ànígbẹ̀yàn kankan láyè kó sọ̀rọ̀ ju bíi 30 seconds lọ inshallah ọ̀ya bá ń wí. 00725 88 93 44 ẹ bá wa tẹ̀ ẹ bá pin ẹ down ẹ lè pè ní WhatsApp báyẹn ẹ dẹ̀ lè pè ní direct call láti fi sálámà sí àjíà ẹ fún wọn lẹ́bùn ẹ ṣe dáadáa pẹ̀lú wọn àkáǹtì wọn ló wà mẹ́wọ̀n ẹ jẹ́ kí nǹkan wọn wọlé àti àwọn ọmọ àwọn táyé kan mi àwọn bẹ́ẹ̀mẹ̀wọ̀n àwọn ọmọ àǹtí Rizka wọn bẹ́ẹ̀mẹ̀wọ̀n wọn làwọn ọmọ yẹn sùn Kausara àti Kẹ́hìndé ẹ dákun ẹ fi wá láyà balẹ̀ ẹ bá ń check àwọn ọmọ yẹn sùn òun ni ò jẹ́ kí ẹ bá wọn bí tó bá jẹ́ pé wọ́n ti jí náà so kí wọ́n máa fi fà àti ń rìsíìfù kọ́ọ̀lù ẹ dákun ẹ farabalẹ̀ jẹ́ mọ́ salamu alaikum warahmatullahi wabarakatuh wa alaikum salam ẹ bá a sún kò níbi tẹ́ fi ń wò wá yẹn ẹ ra sa o sẹ́yìn wò wá live òun náà ń gbọ́ báwọn àmín. torí kò sí ẹni tó mọ ibi tó gbòó ti bú yọ ọmọ tó náà bá ṣe fún wọn yìí ọlọ́ọ̀bá ni ó wò wọn yóò dá wọn sí yóò dẹ̀ tí wọn lọ́mọ alálùbáríkà. àmín. yes sir mo fẹ́ kẹ́ ẹ bá wa ta wọ́n lọ́rẹ àkáǹtì ló wà mẹ́ẹ̀ sà àkáǹtì alájà rí sí wa mẹ́ẹ̀ sẹ́ẹ̀ bá wa ta wọ́n lọ́rẹ o àánú ọlọ́run ní kò lára yẹn sí o sà. salamu alaikum. hello ẹ dákun ẹ kò lára bí tẹ́ fi ń gbọ́ wa yẹn sà. wa alaikum salam láìfù lẹ́wà o. ẹ ṣeun o Delta State. àwọn náà ń gbọ́ yín straight ẹ má dáhùn lóhùn. ojú wọn náà rí bẹ́ẹ̀ ẹ bá mi sọ àwọn ọmọ. ṣé ẹ ti rí. àmín ṣé ẹ ti rí àkáǹtì nọ́mbà wọn bẹ́ẹ̀. ọ̀ya ẹjọ́ máa dún nísìn. orí burúkú ò ní kàn yín. jàmá mùsùlùmí àwa tí a wà ní ojúlà ẹ ṣíà rẹ̀ fún ẹni tí kò sí ń bẹ̀. This is our dear sister alájà wa Rizka ní ayégbàmíláwà yìí ní area dada yes kọ́ọ̀lù yìí gbọ́dọ̀ jẹ́ ti abroad. salamu alaikum. hello salamu alaikum. wa alaikum salam láti bọ̀dẹ̀ tí ń sọ̀rọ̀ sà. mo ń wo programu alájà Rizka kan yìí. bẹ́ẹ̀ ni live lẹ pè sí gbogbo ayé ní gbọ́ yín kílẹ̀ ní fún wa sà. mo ní kí n bá wọn dúpẹ́ ní o. alhamdulillah. ní ìdáná báyìí ọlọ́run kọ́ bá mi jẹ́ kan. àmín ya Allah. ọlọ́run àfihàn ọlọ́run àdúró táwọn ọmọ. àmín ya Allah. pé gbogbo kọ́tẹ́ náà bá ti pé yàn náà kí ẹ̀ máa dúpẹ́ náà kọ́táwọn èèyàn wà tó ẹ kò lè wọ bí ẹ fi. yes sir. okay.
wọ́n gbé lọ. ẹ̀yin ẹ dá sí nǹkan tẹ́ ẹ̀ wá ń bíbá yìí fún nìyẹn. sọmọ wọn ní ilẹ̀ ẹ filẹ̀ jó wà náà. Assalamu alaikum warahmatullahi wabarakatuh ẹja gba pé àfa àfẹsì nǹkan tó ṣe o lè ṣe méjì pọ̀ o. Assalamu alaikum warahmatullahi. hello ẹ sún kúrò níbi tẹ́ fi ń gbọ́ wa yẹn sàkálẹ̀ bá gbọ́ra wa hello fọ́lùmù kan tẹ́ fi ń gbọ́ wa yẹn láìpẹ́ lẹ́wà gbígbé wa kọ́ la ní ìlú kó dáa sí lẹ́nu lóde. Salamu alaikum hello fọ́lùmù tẹ́ fi ń gbọ́ wa yẹn sà. hello salamu alaikum ramtu gba yín gbọ́ yín ẹ ra o ẹ ń wò wá láìfọ àbí láti Benin iṣẹ́ Ọlọ́run ní gbogbo wa wá kí n bíbà yìí ayé àfìrísíkà náà ń gbọ́ ṣe àkáǹtì nọ́mbà yẹn ti rí bẹ́ẹ̀. ok wọ́n máa pín ẹ̀ ó ti wà ní headline tẹ́lẹ̀ wọ́n máa pín ẹ̀ padà fún yín sí sà Ọlọ́run ò ní fi yín lẹ̀ Ọlọ́run ó ràn yín lọ́wọ́ mẹ́ẹ̀dẹ̀lá tètè kẹ́rì bí pín ìlà ẹ dákun jàmá mùsùlùmí gbogbo bí tí ẹ bá ti ń wò wá ẹ má bínú ara àwọn ọmọ náà ní ọ̀rọ̀ yìí pé eléyìí ni òun ni first born Allahu Akbar òun ni Kauthar àbí tàlélẹ́yìí Kẹ́hìndé lélẹ́yìí táyé rẹ̀ lè kó bá àti máa ń wí ilẹ̀ yìí nù alhamdulillah Ọlọ́run ó jò wọn bẹ dáadáa wàhálà àlùbáríkà o wàá sẹ̀mí gígùn oríire ó jẹ tí la ilaha illallah. so Ìlọrin náà ni a sì wà ní ààyè gbàmí ní rí àdàdà wọ́n ní agbọ́tẹ́lẹ̀ ní o ó rí bákan ní o èyàn ò sẹ̀ nídìí ọ̀fọ̀kọ́lù kọ́fà fọ́ọ̀lù àwọn èèyàn ti ń complain wọ́n nílẹ̀ ń gbọ́ tẹ́lẹ̀ ní o bákan ni ó ti kúrò ní wọ́n ní this is Alfa Aribidesi live láti dàda yẹn àwọn tí a torí ẹ̀ wá bí a ti sọ ní ìbẹ̀rẹ̀ gbogbo ẹ̀yin jàmá mùsùlùmí ní gbogbo erigun mẹ́rin ayé kódà àtiwọ́ tó jàmá mùsùlùmí gan this is a gift from Almighty Allah ẹ̀bùn tí Ọlọ́run fún ẹrú rẹ̀ nù torí pé òun ní dáyẹ̀ bí ó ti ṣe wù ú however it was neglected or dishonoured by those who are supposed to know the value alhamdulillah ó ti wà ní orí afẹ́fẹ́ báyìí Alhaja Riskat àwọn ni wọ́n wà níbí báyìí ẹrú Ọlọ́run tí ó bá mi sọ̀rọ̀ tí wọ́n ní àwọn ready láti sponsor àwọn ọmọ yìí alhamdulillah àwọn náà mọ̀ wá báyìí àkáǹtì ti wà ń bẹ̀ ìwọ́n tó sponsor ọmọ ẹjọ́ wọ́n mọ̀ wọlé wọ́n fẹ́ káàkáǹtì wọn ó yà uba wọn kò yà salamu alaikum rahmatullahi wa barakatuh ilé yìí ò kí ń wo life lẹ́wà sà. Life lẹ pè wá life lẹ wá o. Wa alaikum salam ṣé ń get wa life mẹ́ láti bó ta ní sọ̀rọ̀. Àmín ya Allah. Wọ́n ń gbọ́ yín. Àmín ya Allah. Yóò dà fún yín. Àmín ya Allah. Àmín. Wa alaikum salam. Àwọn èrò tí wọ́n wà báyìí wọ́n ti lé ní 105 káàkiri àgbáyé kìí ṣe Ìlọrin nìkan kìí ṣe Èkó nìkan wọ́n wá láti UK gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ń bẹ̀ yẹn tó jẹ́ sí pé tẹ́ bá ti rí sí Ọlọ́run ẹ̀yin máa dìde pé àfikẹ́ ṣe láti yanjú ni orí burúkú ò ní kàn yín ẹ jẹ́ kí arábìnrin yìí ó mọ̀ wípé kò sẹ́ni tí wọ́n máa ń patì ẹ̀bùn Ọlọ́run àkàndá Ọlọ́run gbà ni that is why ẹ lè rí account number Alfa Aribidesi ń bẹ mi ò fẹ́ mọ bó ṣe ń lọ nípa dáadáa táwọn èèyàn ó bá ṣe bó ti ṣe wà àti bẹ̀rẹ̀ náà nù gbogbo bá ṣe ń lọ Alhaja Riskat mo fẹ́ kí ẹ dáhùn kí gbogbo ayé gbọ́ kí a ti gbọ́ wípé first lady Kwara State wọ́n ní wọ́n ti fẹ́ àṣìṣe yín pé wọ́n ti rányàn wá pépà ti gbé rédíò ti gbé afẹ́kẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ síbẹ̀ ló ti rí ká lè dúpẹ́ fún wọn. náà wọ́n pè mí dé bọ̀ èmi ò tí ì rẹ́ni kankan wá sọ́dọ̀ mi àti òkùnkùn. mò ń bọ̀ ẹja gbà pé salamu aleykum warahmatullahi wabarakatuh. Salamu aleykum. Wa aleykum salam ta ní sọ̀rọ̀ láti bo. Orúkọ mi ni Múyìdé láti Ṣàgá. Láti.
láti Ṣàgámù. Ọlọ́run ó bá a dúró tì yín o. Àmín. Ṣé nọ́mbà yín kankan lélẹ́yìí? Bẹ́ẹ̀ ni òun la fi ń gba ìpè báyìí live láwà. Mo kò ṣáàtì ní nọ́mbà yín lọ́wọ́ ilé àti yín lọ́rọ̀. Ọ̀dà yóò dáa fún yín. Màá padà pè yín. Ọ̀dà sà. Salamu alaikum. Ẹ bá wa sún kúrò níbi kíní tẹ́ fi ń gbọ́ wá yẹn àbí kẹ́yìn lẹ̀. Ẹ bá ń gbé. Báyìí tó kúrò ní bá tó kù sí. Ẹ ló sà à ń gbọ́ yín o. Àánú Ọlọ́run bá yín o, ya Mukadam. Àdúpẹ́ fọ́lọ́run sà. Amina ya Allah. 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 Amin. Naam. Àmín. Ṣé ẹ ti rí account number wọn ya Mukadam? Bàbá Mukadam. Account number wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ afẹ́kẹ́ yìí náà bá a dá sí ìta. Ojú tẹ̀ ń tì wá àmọ́ bá ti béèrè ká máa béèrè nǹkan lọ́dọ̀ àwọn àbá. Ọ̀dà sà. Ẹ ṣeun sà. Máa ẹ dàbọ̀. Ahẹ́yìn gẹ́gẹ́ bí nǹkan tí à ń bá lọ pẹ̀lú yàmọ̀ tuntun mọ́ yìí. So gẹ́gẹ́ bí nǹkan tí à ń bá lọ, Ajah Riskat àti gbọ́ wípé first lady ní Kwara wọn èmi rí kà ní o nínú ìwé ìròyìn a rí lórí social media. Báwo wá ni tó ti dé sọ́dọ̀ yín sí àwọn nǹkan náà ti dé? Rárá o, wọ́n pè mí lóòótọ́ pé láti ọ̀dọ̀ first lady àwọn ti pè mí. Okay. Wọ́n dẹ̀ bá mi sọ̀rọ̀ pé àwọn ò wá rí mi ọ̀yẹ́ ò tí ì rí anybody kan wá sọ́dọ̀ mi. Okay. So gbogbo ìwé ìròyìn tó bá fẹ́ gbé kó kàn máa gbé wípé wọ́n láwọn assist ẹ̀ wọ́n èyí tí assist ẹ̀ o à ní gbarọ́ láyè. Salamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ta ní sọ̀rọ̀ láti bo? Kọ́ńtò ló sọ̀rọ̀ ládẹ́kù. Ẹ ṣeun o. Ẹ bá kí alájà náà, àwọn náà ti rà ká bàbá yẹn kọ́ dábàá yín lágbára. Ẹ máa jù sí mọ́ tí ó fẹ́ gbúlò. Ṣé ẹ ti rójú wọn? Ẹ dákun ṣẹlẹ̀ yóò dáa tó. Àtìrí. Ojú òyìnbó. Àwa láfẹ́ ọmọ yìí lọ lé wa, a fẹ́ máa bí olójú òyìnbó o. Àánú Ọlọ́run bá yín, wa alaikum salam. Gẹ́gẹ́ bí àtúnṣe ń bá lọ, ẹ̀yin oníwèé ìròyìn àbí ẹni rédíò ìròyìn àbí gbogbo bí ẹ bá ti ń gbé ròyìn, a gbọ́ làbárí wípé first lady Kwara State wọ́n ní àwọn ó assist, ṣùgbọ́n òun náà láti gbọ́ látẹnu Ajah wọ́n ní assistance pé onírọ́ ni wọ́n o. Ṣé mọ̀ pé nǹkan tó bá ti ní í ṣe pẹ̀lú nǹkan ìjọba ó nídìí ètò torí pé ńgbà mí ń bẹ bá a bá yí pé káwọn èèyàn kárán wọn ń ṣẹ́ kárán wọn ní sí ọmọ kọ́ra àwọn ò fẹ́ rú jẹ ni ká tó bá sọ pé ní táwọn ń ṣẹ́nu tó kó fi tọmọ jẹ bíjọba ò bá mójútó nǹkan tí wọn bá yí pé kẹ́pìnì ó débì kan ó lè dínkù kó tó débẹ̀ àfi kí wọ́n wo ta ní òfin ran àfi kí wọ́n wọ̀ náà gbé gbà àfi kí wọ́n wò dáadáa a sì ń retí first lady Kwara State àfáàrí ibi dẹ́sí ti mọ̀ ọ yàtọ̀ sí ìtì mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ à ń béèrè lọ́wọ́ yín nítẹ́lẹ̀sẹ̀ àgbà pé èèyàn dáadáa ni àtẹ̀yìn ẹ̀yin nìkan kọ́ o gbogbo àwọn tí máa ń jẹ́ ẹ sọ fún dábàrí first lady nírí first man Kwara State His Excellency Alhaji wa Governor Abdulrahman Abdulrazak tí wọ́n jẹ́ Governor Kwara State à ń béèrè lọ́wọ́ yín ẹ wo ọmọ yín ni o nítorí àná wà nìyẹn tó sì jẹ́ tó wá láti ìdílé mùsùlùmí nínú Ìlọrin níyà yín náà ni àwà ní Ayégbàmí tó bá rí báyìí jẹ̀mọ́ mùsùlùmí alájà wa ǹjẹ́ àwọn èèyàn ti wá bí wọ́n ti wá bí yàtọ̀ sí wípé ìyàwó gọ́fúnà ká mọ̀ sí first lady yìí sáárá àwọn èèyàn tí wọ́n ti ń bi yín pé ṣe ti rí kinní yìí gbà àbí nǹkan kan because ìgbà míì ń bẹ ẹ lè ti máa gbọ́dọ̀ bá tí wọ́n sọ pé àwọn ti rán ni sí i sẹ́kẹ̀tẹ̀ pé àwọn èèyàn ti ń gbérú mọ̀ yẹn ká lè káńsù rẹ̀ dáadáa lójú ayé káwọn èèyàn rí o. wọ́n ti ń gbé mọ́ sí ni pé wọ́n ti mú nǹkan wá àbí tí ì. ìtumọ̀ fẹ́ kọ́ clan mọ̀mọ́ ni wọ́n ti ń gbérú mọ̀ yẹn kiri pé wọ́n ti fún yín nìkan
so nǹkan kan ò tí ì débí báyìí láti ọ̀dọ̀ first lady àbí láti ọ̀dọ̀ Kwara State lọ́tọ̀ọ̀dọ̀ ẹnì kankan gbogbo ẹ̀yin ẹrú Ọlọ́run tẹ́ wà lérí bẹ́ẹ̀ ẹrú Ọlọ́run tó bá mi sọ̀rọ̀ mo rí plus dash ní information ni mo rí lórí bẹ́ẹ̀ wọ́n mẹ́sẹ̀gì mi privately wọ́n láwọn ṣetán láti assist àwọn ọmọ yìí láti sponsor wọn nítorí tí ń pè ní sponsorship gbogbo wa náà la mọ̀ kí n ṣe tó rọrùn Ọlọ́run òjò dá fẹ́rù Ọlọ́run òjò dá fẹ́rù Ọlọ́run nǹkan ló ní bàjẹ́ gbogbo ẹni bá tó fẹ́ ṣe bẹ́ẹ̀ bí mo ti wá yìí bí ti máa wánu àwọn ò ní ṣe nǹkan kan lẹ́yìn ní ṣe nǹkan kan lẹ́yìn tó bá nídìí kí ká gbọ́rọ̀ lẹ́nu àjíà àbí tí information ńlá bá wá láti ìkí àtiwá á gbé wá bí direct á sì jẹ́ kí gbogbo èèyàn ó rí ni gbogbo ẹ̀yin tẹ́ bá máa ṣe dáadáa àsìkò tẹ́ ṣe dáadáa mi ló tún dé yìí o ọmọ yìí ẹ jẹ́ kó di star ẹ jẹ́ kó dọlọ́rọ̀ ẹ jẹ́ kó di torí pé tó bá yá nísìnyí á mọ̀ padà béèrè pé iṣẹ́ wo lẹ ń ṣe iṣẹ́ wo lẹ wá fẹ́ ṣe ṣùgbọ́n kò tí ì débẹ̀ ṣùgbọ́n fún àsìkò yìí táwa wà níbí báyìí ní ayé ìgbà mi ní rí dada níbí báyìí ìta bá lónìí pé ṣé bó ti rí náà nu wọ́n ní bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn information tí alájà give lórí social media nípa pé àwọn èèyàn ń kórìíra ojú yìí wọ́n máa ń sá fáwọn kódà wọ́n ní àwọn àìgbọ́ra ẹni yé díẹ̀ pẹ̀lú ọkọ àwọn bẹ́ẹ̀ náà ni ó ti ṣe rí ṣùgbọ́n bí gbogbo ó ṣe máa lọ a máa tẹ̀síwájú inshallah bikuratihi a kí àwọn ọmọ wa tí Ọlọ́run fún ní alájà àdìsíká a sì wá kí alájà àdìsíká tọ́lọ́run tún fáwọn náà ní irú àwọn ọmọ tí wọ́n ní ojú bẹ́ẹ̀ akanda adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run a sì gbé Ọlọ́run tóbi ọba tó lọ wo òṣòṣò tó wà lọ wo ojú tẹ́ ń lò níbì kan tó wá gbé wá fún ọmọ Nàìjíríà látara pé kó jí sí ọwọ́ rẹ̀ kó lè bá a hàn sí wa ojú gan wọ́n tún wá ròyìn pé ó mọ́lẹ̀ débi pé ó mọ́lẹ̀ ju tẹni tó jẹ́ pé ojú Nàìjíríà ló wà lójú ẹ̀ só tán o fábí ayé àlà rabbikuma tukazziban èwo nínú ọlá Ọlọ́run àtòrí Ọlọ́run lẹ́yìn àtàjẹnú tá a fẹ́ máa pè ní wọn tó bá rí bẹ́ẹ̀ báyìí jẹ̀mọ́ mùsùlùmí àbá àdìbídé sí yóò padà sí ilé ẹ dákun gbogbo mùsùlùmí ayé àti wọ́n tó ṣe mùsùlùmí náà ẹ dìde ẹ sì ràn lọ́wọ́ fún nígbà tá a bá fi wá ń gbà mí ẹ gbọ́ níbí pẹ̀lú mi àfa ànájì ní bẹ́ẹ̀ àfa abdulrasaq bẹ́ẹ̀ àfa àwọn mẹ́nìjà mi bẹ́ẹ̀ gbogbo àwọn èèyàn tí wọ́n dúró gbogbo wa Ọlọ́run ò ní fi wálẹ̀ o ọ̀làlá ilaha illallah ẹ jẹ́ ká mọ̀ tí Ọlọ́run bá dá àyàn bá kan ẹ jẹ́ ká gbà yí pé bó ti wu Ọlọ́run òun ló rọ́ o kò sí ègún bẹ́ẹ̀ kò nídìí ká máa fi búyàn ní tá a rírí tá a gbé lójú mùsù tá a gbé lójú àjẹ tá a gbé lójú bákanbákan bó ti wọ Ọlọ́run ló ṣe dá wọn o ẹ dákun ojú tó rí náà làwọn èèyàn fi ń ṣe ẹ̀yẹ yìí tó bá jẹ́ pé ẹni tó fọ́ lójú ayé ńkọ́ sẹ́ni pé yóò fẹ́ lọ bínú kú ẹ̀yin tẹ́ ẹ máa ń yọ̀yàn ẹ ṣọ́ra yín o nítorí wípé ẹni tá a bá yọ̀ lónìí ó lè di ní ọ̀la tí ó kọjá bí a ti ṣe rò Ọlọ́run fi sọ rẹ̀ sọ yín o alájà riskat kó sì fi sọ rẹ̀ sọ àwọn ọmọ kó sì fi sọ rẹ̀ sọ àwọn ọmọ wàlá hawla wàlá quwwata illa billah tí alájì bá dé ẹ bá wa kí wọn ẹ láti wá o àtún padà bọ̀ tó bá ti necessary subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illallah astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh.